So I ventured into financial services based on my passion for education, to educate people on what is dearest to all of us most, money. Money is a tool, and as long as we don't know how to use that tool, we will not benefit from it. Bàbá wa à á fẹ́ kẹ́ bá wa fi Yorùbá díẹ̀díẹ̀ nígbà tẹ́ ti sọ pé ọmọ káàárọ̀ òjíire nìyí a fẹ́ kẹ́ bá wa fi èdè abínibí wa àbí ẹ̀gbẹ́dẹ̀ abínibí wa ni sà tẹ́ bá Oh gbọ́ ẹ bá wa yeah, fi díẹ̀díẹ̀ mọ́ ẹ ṣé gan ni sà. okay. So yeah, orúkọ mi ni Àbáyọ̀mí Adébíyì. Táwọn èèyàn máa ń pè mí Dr. Yomi. Uh, mo ń bá èèyàn sọ̀rọ̀ nípa financial planning, and in most cases owó jẹ́ nǹkan owó jẹ́ nǹkan kan tí gbogbo wa mọ̀ pé kò ṣe má ní, and tí a bá mọ bá ṣe lè lo owó wa tó jẹ́ pé gbogbo ìgbà à ń ṣiṣẹ́ fún owó ni, but a ò mọ̀ bí owó ṣe lè ṣiṣẹ́ fún wa. Nígbàkigbà tó bá jẹ́ pé a lè ní àǹfààní láti ṣiṣẹ́, owó yẹn kò ní lè ṣiṣẹ́ fún wa náà still. So òun ló máa ń fa wàhálà tó jẹ́ pé a máa ń gbọ́ àwọn míì tó jẹ́ pé ó ti lówó rí kò lówó mọ́. Reason ni pé kò fi owó yẹn, kò jẹ́ kí owó yẹn kó iṣẹ́ fún òun, ó ń ṣiṣẹ́ fún owó. So inú mi dùn láti darapọ̀ mẹ́tò yìí láti tọ́ àwọn ìsọ́nà náà lórí ìbéèrè kan bá ní. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé tó bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè a máa fi nọ́mbà wa síta ẹ lè pè wá wọlé ní báyìí ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àlejò wa wọ́n ní àwọn ní Dr. Yomi ṣùgbọ́n ní èdè tiwa à á pè wọ́n ní alàgbà àbí ṣé alàgbà la máa pè wọ́n ní àbí oníṣègùn owó oníṣègùn owó nípa ọ̀rọ̀ tí ẹ sọ pé gẹ́gẹ́ bí àkọlé nǹkan tẹ́ ẹ gbà a mọ̀ yín sí abánidámọ̀ràn nípa ètò ìṣúná pé mo wá fẹ́ ọ̀nà méjì ní ọ̀rọ̀ wa máa pín sí ní ọwọ́ alẹ́ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa àwa tá a wà ní diaspora àti àwọn èèyàn wa tí wọ́n wà ní ilẹ̀ káàárọ̀ òjíire ní ilẹ̀ wa adúláwọ̀ mo fẹ́ béèrè pé ní àwa tá a wà ní diaspora tá a wà ní ilẹ̀ afúnláwọ̀ báwo ni ọ̀rọ̀ ètò ìṣúná báwo la ṣe lè ṣe ọ̀rọ̀ owó wa because tá a bá rí àmọ̀ pé lọ́pọ̀ ọ̀gbà àwọn bill tá a máa ń san òun ló máa ń gbọ́n owó wa lọ tá a kì í fi ń ráyè láti ní àjẹṣẹ́kù sí fúnra wa tẹ bá dẹ̀ rí i pé lọ́pọ̀ ọ̀gbà la máa rí àwọn èèyàn tó bẹ́ẹ̀ pé báyà wọ́n kú ní ìlú òyìnbó tí wọ́n máa gbé igbá owó tí wọ́n máa dá owó fún wọn ọ̀nà owó ni a lè gbà à ń sọ̀rọ̀ nípa àwa tá a wà ní ilẹ̀ afúnláwọ̀ báyìí ọ̀nà owó la lè gbà láti rí i pé a dẹ́kun orú àwọn ìwà bíi eléyìí àbí kí la lè ṣe láti máa ní pé a ní àjẹṣẹ́kù mo fẹ́ kẹ́ bá wa yànnà náà. Thank you. Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè yẹn. Bá a ṣe lè ní àjẹṣẹ́kù ni pé gbogbo wa tí a wà nílùú òyìnbó a gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ sálárì nìkan kò ṣeé ṣe láti ní owó ní ìlú òyìnbó nítorí pé iṣẹ́ sálárì yìí láti jẹ́ employee òun nìkan ni majority mọ̀ pé òun lè fi ní owó ṣùgbọ́n bó ṣe rí ní ìlú yìí wọ́n design ìlú òyìnbó fún employee ìlú òyìnbó wọ́n design ẹ̀ fún ẹni tí ó jẹ́ entrepreneur àwọn òfin wọn financial services law
ó benefit àwọn tó bá jẹ́ entrepreneur ju àwọn tó bá jẹ́ employee lọ. Ṣùgbọ́n ní gbogbo majority wa tó wá láti bí Nàìjíríà táwa sí lóyìnbó a fẹ́ jẹ́ employee. So lẹ́yìn tó yẹ pé employee la fẹ́ jẹ́ a máa lè san bíìlì nìkan ni. Ó dáa, we can pay our bill, ṣùgbọ́n ìgbà míì wà tó jẹ́ pé àwọn request máa wà tó jẹ́ pé bíìlì wa nìkan ò ní lè san. So that is why it will be difficult pé bíìlì kan you working every day, every night, 3 jobs, 2 jobs is very difficult to be financially free. That's why I always, for me in particular, I venture into financial services. Tí mo mọ̀ pé majority àwọn èèyàn wa wọ́n máa need ẹ̀. Wọ́n dẹ̀ láti mọ ètò bí nǹkan ṣe ń lọ ní ibi tí a move sí. Bí ó wá jẹ́ immigrant. So thank you so much. Ẹ ṣé bàbá wa. Ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan pẹ̀lú gbogbo ìgbà tá a ka àwọn ìrírí ayé yín, a rí i pé ẹ ti rìn káàkiri gbogbo ilẹ̀ àwọn ẹ ti rìn díẹ̀ ní ilẹ̀ àwọn èèyàn funfun. So a rí i pé ní ilẹ̀ àwọn afúnláwọ̀ a ní nǹkan tí wọ́n ń pè ní credit card tó máa ń fún wa. Èyí tó máa ń ràn wá lọ́wọ́ láti sọ pé ká ná owó bó bá ṣe wù wá, ká ná owó bá bá ṣe fẹ́. Àtọ́ ẹ pé a lè máa dá padà. Èyí tá a ní irú oore ọ̀fẹ́ bí eléyìí ní ilẹ̀ adúláwọ̀. Ó fún wa ní oore ọ̀fẹ́ láti ná owó tá a bá fẹ́, torí wọ́n á gbé ike lé wa lọ́wọ́ pé owó ti wà nínú ike yìí, ẹ máa ná lọ bó ṣe wù yín. Ìgbà tó bá ti wù yín, ìgbàkígbà tó bá ti wù yín, ẹ máa dá padà. Àǹfààní wo la ní orú ìpalára wo ni orú ike bí eléyìí ń ṣe fún wa? Àbí ó ní àǹfààní tó ń ṣe fún wa àwa tá a wá láti ilẹ̀ adúláwọ̀? Ok, ẹ ṣé púpọ̀. Lórí credit card tí àwa èèyàn ní access sí ní ìlú òyìnbó. History credit card ni pé wọ́n design ẹ̀ fún kéèyàn pé èèyàn ní cash lọ́wọ́, kéèyàn dẹ̀ lò kó dáwó yẹn padà kíákíá. Bẹ́ẹ̀ èèyàn gbàgbé owó sílé ni ó fẹ́ ra nǹkan, ó wá rí credit card ẹ̀, ó wá lo credit card yẹn. Instead kó jẹ́ pé credit card ló máa lò. Ṣùgbọ́n ó ti jẹ́ nǹkan tó jẹ́ pé a ti abuse, because credit card dàbí páńpẹ́. Ó dàbí maybe àwọn kan náà máa ń pè ní tàkùtì or whatever like that. Pé tí ẹ bá ti rí sí credit card, interest, minimum credit card interest is 19%, 18%. So tí ẹ bá wá depend lé credit card láti ra nǹkan, àwọn èèyàn á fẹ́ lọ sí ilé, a lọ yá credit card, a fi gba ticket, a fi lọ sí airport, a fi ra nǹkan. So tí a bá ti return owó yẹn, eléyìí tá a return yẹn, calculation 18% la máa jẹ́ interest on that one tá a return yẹn. That is why credit card jẹ́ ìkan nínú ìgbésẹ̀. Apart from go to school and get loan, credit card jẹ́ nǹkan kan tó fa ìgbésẹ̀ tó jẹ́ pé majority wa ní lẹ́nìí. Ṣùgbọ́n reason náà ni pé wọ́n fẹ́ kí èèyàn bọ́ sínú wàhálà credit card so that tó bá ti lọ bí iṣẹ́, a máa ṣiṣẹ́ fúnra rẹ̀, a máa ṣiṣẹ́ credit card láti sanwó yẹn padà ní. So ó fi jẹ́ pé ó wá jẹ́ nǹkan tó jẹ́ wàhálà because àwọn tó fún wa ní credit card yìí wọ́n educate wa. They won't tell you how to use it. They won't sit you down how to use it. They just say, oh, you are qualified, they give you. Then we now take it as opportunity and said, okay, I want to. And when you have this credit card problem, I want no one back. Bóyá òfúfú ní àdúgbò dúdú ni, ò bá dúdú bí ìkòkò, kò sẹ́ni tó mọ kọ́lọ̀ ẹ̀, máa gba owó credit card yìí náà ni. So ó fi jẹ́ pé ó wá jẹ́ nǹkan tó jẹ́ wàhálà. Ó ní advantage, ó dẹ̀ tún ní disadvantage. The best bet is you use it, you return it before the due date tó yẹ ká dá credit card padà.
so ẹ ṣe. ẹ ṣé gan sà. Ìbéèrè kan wà tó máa ń kọ mí lọ́minú àti ó máa ń gbé mi lọ́kàn lórí àwa tá a wà ní ilẹ̀ Afúnláwọ̀. Mo rí i pé lọ́pọ̀ ọgbà àwọn èèyàn wa tí wọ́n bá ṣe aláìsí, a máa ń gbé pépà fún wọn láti tọrọ owó, láti máa gba owó fún wọn. Mo dẹ̀ ń wò pé orú ìwà bí eléyìí ó yẹ ká dẹ́kun rẹ̀ ní àwùjọ wa. Kò yẹ kó máa ṣẹlẹ̀ sí especially àwa tá a wá láti ilẹ̀ káàárọ̀ òjíire tó yẹ pé a ní nǹkan tí wọ́n ń pè ní pride, ìgbéraga. Kì í ṣe pé a fi gbéraga but pride wa ni pé kán má máa tọrọ bárà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló máa ń fà á? Ṣé àìṣiṣẹ́ tó àwọn èèyàn yìí ni àbí àwọn ò ní ìgbésẹ̀ tó tó fúnra wọn kó tó di pé orú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀? Ẹ ṣe púpọ̀ lórí ìbéèrè yẹn, nǹkan tó fà náà ni education, financial education. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò wà lára nǹkan tó máa ń kọ́ wa ní school. Kò bá ní BSc, kò bá ní PhD, kò sí courses tó jẹ́ pé wọ́n máa kọ́ wa nípa financial education. Wọ́n ti nípa financial education ni táwọn aláwọ̀ funfun tán rí ni pé ikú ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo wa la máa ṣe aláìsí lọ́jọ́ kan. So and death is permanent. Since death is permanent, what they have in their systems, that you have to plan. You have to plan for that death that you know is coming. No matter how young you are today, ọjọ́ kan wà gbogbo wa máa kúrò níbí. So àwọn òyìnbó wọ́n ti ní plan wọn tó yẹ pé wọ́n capitalize lórí ọjọ́ ikú yẹn. Ṣùgbọ́n àwa tí majority wa tí a jẹ́ aláwọ̀ dúdú, a máa sọ pé àwa ò ní kú. So ìgbà tá a bá sọ pé àwa ò ní kú, a bá rí i pé ikú yẹn náà a rí i pé bẹ́ẹ̀ kò ní wá, but ọjọ́ kan máa wá because kò sẹ́ni tá a máa fi jọ. So àwọn aráàlú àwọn òyìnbó wọ́n ti ní plan pé wàá ṣe insurance. Life insurance ó dàbí foundation ilé. Tí ìbá fẹ́ kọ́ ilé, tó bá fẹ́ kọ́ ilé anywhere all over the world, foundation lèyàn máa kọ́kọ́ ṣe. Kò sí ẹni tí o máa fẹ́ kọ́lé tí o máa bẹ̀rẹ̀ láti roof. Ṣùgbọ́n majority wa a fẹ́ ṣe investment, a fẹ́ save owó fún ọmọ, a fẹ́ save owó fún aṣọ wa or whatever. Ṣùgbọ́n àwọn òyìnbó wọ́n ti mọ̀ pé planning is the first thing, and that is you are the most important asset. If you are the most important asset, you must protect that asset. Anything tó bá jẹ́ nǹkan tó wà valuable ó need a protection. Àwọn èèyàn á sọ pé wọ́n fẹ́ ṣe stock, wọ́n fẹ́ ṣe whatever, but wọ́n ti gbàgbé pé àwọn ló wà live wọ́n fi lè ṣe stock. That is why majority tó bá wá sí lóyìnbó tó bá ní ká ṣe insurance, ká ṣe life insurance, wọ́n á question, wọ́n á péré ẹ pé ṣó fẹ́ kí n kú ni, but wọ́n mọ̀ pé ẹsẹ̀ kan ló wà ní ikú àti ìṣísẹ̀ kan ló wà láàrin ikú àti ẹni tí ó ṣe aláìsí lénìí kì í kó plan láti kú, ẹni tó dẹ̀ máa kú lọ́la in most cases kì í kó plan ẹ̀. So once you have that foundation in place, you can do any other thing. That is why we don't have a plan. We have that difficulty. Ìbéèrè kan tún wà tí mo fẹ́ béèrè torí mo rí i pé lọ́pọ̀ ọgbà máa ń tún ṣe educational insurance fún àwọn ọmọ wa pé bóyá tí wọ́n bá lọ sí iléèwé gíga ọ̀ tí wọ́n bá lọ sí iléèwé tí wọ́n ti fẹ́ sanwó, owó yẹn á wà ń bẹ̀ láti máa ṣe fún wọn. Ṣé ẹ rò pé tí a bá san owó yẹn tó bá tó ìgbà tá a bá nílò owó yẹn a lè rí gbà bí bóyá nǹkan kan lè ṣe owó yẹn, ọ̀ bóyá kí báǹkì jóná, ọ̀ bóyá kí ejò gbé owó lọ kó gbówó mì? Kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ sí orú owó bẹ́ẹ̀ tí a bá ṣe irú bẹ́ẹ̀ fún àwọn ọmọ wa? Ṣe púpọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nípa owó ní irú ibi táwa ni pé regulation wà, regulator dẹ̀ tún wà. So sì tó jẹ́ pé regulation àti regulator wọ́n lè
pàdé papọ̀ pé kán lọ pé wọ́n máa gbé owó yẹn lọ. Owó tá a bá anywhere tá a bá ti sí, èmi mọ̀ pé guarantee wà pé anytime tó bá ti ní ìdíwó yẹn, o máa ní access. As long as you follow the regulation. Before we set it up, they said you should be contributing regularly. And you said no, you don't want to, you don't want to contribute regularly because different scheme need. If they ask you to contribute regularly and you don't contribute regularly, you stop at a point. That will be a problem. But you also have another option, you can stop anytime T and continue. So you can more, ká tó set ẹ̀ ọ́ ká mọ kí ni regulation, kí ni nǹkan tá expect wà láti ṣe. So in that way, it's a government program and the money is not going to be lost. I'm very sure of that. Ẹ jẹ́ kí olóòtú àgbà ẹ jẹ́ kán béèrè ìbéèrè, ó dà pé bóyá wọ́n ní ìbéèrè kan kejì tó fẹ́ béèrè lọ́wọ́ yín kó tó di pé a bẹ̀rẹ̀ sí, torí mo fẹ́ ká padà, tá bá ti parí ti Afúnláwọ̀ a sì ń padà sí orílẹ̀-èdè tiwa tí ó jẹ́ abínibí wa, a sì fẹ́ sọ̀rọ̀ bí ó ṣe é ṣe, bí a ṣe lè sọ̀rọ̀ ṣe ètò ìṣúná ńbẹ̀ tó ṣe máa fẹ́bọ̀ oníkálukú wa. So olóòtú àgbà ẹ béèrè ìbéèrè yìí sà. Ẹ ṣeun púpọ̀ ìyá wa tí ẹ fún mi láyè láti béèrè ìbéèrè ní ọwọ́ bàbá wa. Ẹ̀yin èèyàn wa nílé ẹ kú ojú wòran látẹ̀kàn, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé gbogbo ìgbà tá a bá ti wà lórí ètò báyìí ẹ máa ń bá wa péjú pésẹ̀ sí orí ètò wa. Nírú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ, a kó àṣekù ọdún, a kó pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún, ẹ̀mí wa ṣe púpọ̀ lókè pẹ́. A tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa lẹ́ẹ̀kan sí pé a pè wọ́n sí orí ètò, wọ́n dá wa lóhùn. Ẹ ṣeun púpọ̀ bàbá, ẹ pẹ́ fún wa. Lára àwọn ìbéèrè tí mo ní sí ọ̀dọ̀ mi níbi ni wípé kí ni ohun tí a ń pè ní adójútòfò, yẹn tí a mọ̀ sí insurance, àti báwo ni a ṣe lè ṣe é. Gẹ́gẹ́ bí ẹ ṣe wà ní orílẹ̀-èdè Canada tí àwa wà ní orílẹ̀-èdè míì, ǹjẹ́ ṣé ó ṣeé ṣe kí ẹ wà ní orílẹ̀-èdè Canada kéèyàn ṣe insurance lọ́dọ̀ yín, àbí ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ adójútòfò míì ní orílẹ̀-èdè ibòmíì? Ẹ ṣe púpọ̀. Kò ṣeé ṣe tí ẹni tó bá jẹ́ kò ní ìwé ìgbélùú ní Canada ká ṣe insurance fún. Reason ni pé wọn ní data ẹni yẹn. So as long as tí a bá ní data nípa ẹni yẹn, a mọ ọjọ́ tán bí ká lè certify ọjọ́ tán bí lélẹ́yìí, a mọ ibi tán ti bí tá a lè fi sọ pé ibi ìgbọ́n náà ti bí. Tí nǹkan kan bá dẹ̀ ṣẹlẹ̀ sí, so ó difficult láti verify pé now nǹkan kan ṣẹlẹ̀ sí ẹni yẹn. So ká má lọ gbé òjò fún Àjàyí, òun ló fi difficult pé ẹni tí ò bá jẹ́ pé ó ní ìwé ìgbélùú or tó ní access bí Canada or America, a lè ṣe fún. Ṣùgbọ́n ní Nàìjíríà, mo ti pàdé àwọn èèyàn tó jẹ́ pé ní ibi tí wà ní Canada bí torí insurance tí wọ́n ṣe ní Nàìjíríà ní majority fi padà nígbà tí nǹkan tún ṣẹlẹ̀ sí breadwinner ní Nàìjíríà. So ní Nàìjíríà, mo sure kan ní ètò fún life insurance, especially that can protect us as a breadwinner in the home. Ẹ ṣé. Kí wá ní àǹfààní tó wà nínú kéèyàn ṣe insurance bí life insurance? Yes, àǹfààní life insurance ó pọ̀ gan ni because ní àkọ́kọ́ mo sọ ni pé àwa ni let's say ọkọ àti ìyàwó, àwọn ni ó wà tó jẹ́ asset, àwọn ló jẹ́ pé wọ́n ní dependent. So as long as dependent yẹn òun ló depend lé àwọn bàbá àti ìyá, ọ̀gbọ́n bàbá àti ìyá gangan wọn àkáǹtì ara wọn tó wà valuable. Tí wọ́n bá ṣe nǹkan kan tí nǹkan bá ṣẹlẹ̀, so àwọn tó jẹ́ dependent yẹn wọ́n máa ní bí ọdún 10 kan tó lè rí pé wọ́n lè bounce back. So life insurance ó ní important there because mo ṣe sọ owó tá a bá ní plan fún, owó wa ṣiṣẹ́ fún wa
insurance kò lè replace life èèyàn ṣùgbọ́n income tí ẹni yẹn mú wá sílé la fẹ́ protect so that tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọkọ or sí ìyàwó income yẹn náà kò ní jẹ́ double loss àti lose ẹni yẹn náà ṣùgbọ́n income tó mú wá sílé a ní láti protect it. That is why ó máa jẹ́ cushion fún àwọn tí ó fi sílẹ̀. Orú insurance tẹ́ sọ yìí tó bá tẹ̀ ní pé ọkọ papòdà ní ìlú òyìnbó ṣé kò ní jẹ́ bí àríyànjiyàn láàrin ẹ̀yin àti àwọn àti ìyàwó ọmọ láti gba orú owó bẹ́ẹ̀ jáde? Rárá kò sí àríyànjiyàn kankan nítorí pé nínú application form tí ẹni ẹ ti fill ó ti sọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi ẹ fún ẹni yìí ní 10% owó insurance mi ẹ fún ẹni ní 20% ẹ fún ẹni ní 30%. A lè tún máa ń ṣe náà tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ pé àwọn ọmọ ẹ̀ ṣì kéré a máa ní nǹkan tá ń pè ní trustee so tí ọmọ bá ṣì kéré tán wà under 18 wọ́n sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọkọ àti ìyàwó lẹ́ẹ̀kan kan náà let's say husband and wife just pass away a lè kó owó yẹn fún àwọn tó jẹ́ ọmọ tó wà under 18 so àwa ní pé kó yan trustee anywhere all over the world kó mention trustee yẹn fún wa so àwa a máa wá trustee yẹn in case tí rich kan bá ṣẹlẹ̀ tó yẹ pé àwọn méjèèjì wọn wà life or wọn lè make decision accident ṣẹlẹ̀ they are in coma nobody can decide and they now passing so that is lórí ọ̀rọ̀ tẹ́ sọ conclusion wa. yẹn mo fẹ́ béèrè question kan lórí nǹkan tẹ́ sọ yẹn ọkọ àti ìyàwó wọn papòdà ní ọjọ́ kan náà bóyá through accident ìgbà tí wọ́n dẹ̀ ṣe orú insurance yẹn àwọn ọmọ wọn sì kéré nígbà tí wọ́n máa papòdà àbúrò ọkọ or àbúrò ìyàwó ni wọ́n fi ṣe trustee ṣé ẹni orú àbúrò ọkọ or àbúrò ìyàwó yẹn wà ní Nàìjíríà ṣé ṣé ẹ̀yin máa gbé wọlé ni àbí báwo lẹ ṣe fẹ́ ṣe? Thank you. A ní àǹfààní láti gbé ẹni wọlé based on diplomatic tie relationship. Embassy, let's say Canada, ó ní embassy ní Nigeria. So tá a bá sọ pé ẹnìkan báyìí Mr. Ojo so àti ní story ẹ̀ a mọ ibi tó ti lọ sí school a mọ ìlú tó ń gbọ́ so a máa lè wá ẹni yẹn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ọ̀ tó jẹ́ trustee yẹn a lè wá ẹni yẹn kan. So yẹ pé insurance ready láti ná gbogbo yẹn láti wá ẹni yẹn tó korúkọ ẹ̀ yẹn so ẹni náà máa fún ní owó yẹn. So láti máa sọ pé ẹni tó mọ̀ pé ó lè who is dependable who can do as if you are the one that is alive tí ò ní kówó yẹn wá sá lọ ọ̀ kókó yẹn fún ọmọ tí ẹnìkan ọ̀ fún. So really la máa ń béèrè pé do you have a trustee or can we get someone that you rely upon that can do as well? So majority àwọn èèyàn á dẹ̀ fún wa ní orúkọ yẹn in case tí kan bá ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn méjì papọ̀ ní ọjọ́ kan náà. irú nǹkan tí ẹ̀ ń sọ bẹ́ẹ̀ torí ẹ̀ ń pé èèyàn ṣòro gbára lé orú ẹni bẹ́ẹ̀ tí ẹ bá kówó fún tán tí ò tiẹ̀ yẹ àwọn ọmọ yẹn lẹ́sẹ̀ wò mọ́ tí ò tiẹ̀ mọ bó ṣe ń lọ fún wọn mọ́ kí ni company yín kí ni wọ́n lè ṣe sí? Kò sí kankan tí a lè ṣe fún irú nǹkan báyẹn because ẹni tí ó ṣe insurance ó ti sọ pé òun trust yẹ òun láti fi trustee òun gbára lé so tí ẹni ẹ bá dẹ̀ kó owó yẹn tó fi lọ kọ́lé sí ìlú òyìnbó tí ò dá sí àwọn ọmọ tí nǹkan kan ṣẹlẹ̀ sí yẹn kò sí nǹkan tá a lè ṣe a lè gbé sí because ẹni ẹ ti sọ pé ẹni tí mo trust lélẹ̀ àwa lè máa find out pé ìjọ náwó yẹn fún education wọn ìjọ náwó yẹn láti take care wọn no ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n lè find out tó bá dàgbà tán wọ́n lè rí document ilé wọ́n lè rí paper wọ́n lè rí whatever maybe one way or the other so they can now do whatever they can do láti request pé àwọn find out pé wọ́n san owó
insurance dáàdì wọn or insurance mọ́mí wọn fún ẹnìkan báyìí so ó lè wá ṣe nǹkan tó bá fẹ́. Ìbá àṣẹ insurance company or as somebody who represent the father or the mother that can't do it. A lè ṣe nǹkan kan. Ọlá lélẹ́yìí o. Ẹ jẹ́ ká padà lọ sí orílẹ̀-èdè wa ti adúláwọ̀ ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè láti béèrè ẹni ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè. Wọ́n wà ń bí láti dá wa lóhùn gbogbo nǹkan tó bá rú wa lójú tá a fẹ́ mọ̀. Ẹ jẹ́ ká kọjá lọ sí orílẹ̀-èdè wa ní ilẹ̀ adúláwọ̀. A rí pé ní orílẹ̀-èdè wa lénìí a rí pé nǹkan ò lọ déédéé kò dẹ̀ ṣe déédéé fún àwọn èèyàn. A dẹ̀ rí pé ní ìlú òyìnbó tí èèyàn bá ṣe insurance tó bá yẹ pé ó ṣe insurance lórí business tí business yẹn bá collapse àwọn insurance company yẹn bá jẹ́ pé ó kò tí ju ọ̀sẹ̀ kan tó ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí insurance yẹn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí business àwọn insurance company wọ́n á tún gbé business yẹn wọ́n á gbé padà dìde fún onítọ̀hún. Ṣùgbọ́n ní ilẹ̀ wa ní adúláwọ̀ tá mọ̀ pé àwọn owó kéékèèké làwọn èèyàn wa fi ń ṣe ọrọ̀ ajé kò fi bẹ́ẹ̀ sí ọ̀nà fún wọn láti rí owó gbà lọ́wọ́ ìjọba bí àwa ṣe lè gba owó lọ́wọ́ ìjọba ní ìlú afúnláwọ̀. Orú àwọn èèyàn wa tó wà ń lé bẹ́yẹn kí lẹ rò pé ọ̀nà owó lẹ rò pé wọ́n lè gbà láti fi ṣe insurance because tá a bá sọ̀rọ̀ nípa life insurance most of them wọ́n wá ní wọn pé kì í ṣe dídán ni fún wọn ṣùgbọ́n fún àwọn ọmọ wọn tó jẹ́ pé wọ́n lọ léèwé tí ò sí nǹkan lọ fún títí fún wọn ọ̀ àwọn oníṣòwò kéékèèké ọ̀nà owó lẹ́rù pé wọ́n lè gbà láti fi ṣe ètò ìṣúná fún wọn láti jẹ́ pé gbogbo nǹkan á rọrùn fún wọn ní ilẹ̀ wa. Ẹ ṣé púpọ̀ ní àwọn èèyàn tó wà ní Nàìjíríà ó yẹ kí wọn kàn ní CIIN Chartered Institute of Insurance in Nigeria so wọ́n ní àǹfààní láti ṣe insurance fún nǹkan tí wọ́n bá ṣe fún business wọn ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ kó máa ń ṣẹlẹ̀ náà ni pé tí ò bá jẹ́ fake insurance èèyàn bọ́ lọ ṣe fake insurance in the sense that I did insurance I didn't have proper name the premium is going to someone else even not to the company ìyẹn máa difficult láti gba claim for example briefly ní ìlú òyìnbó ń bì tí èèyàn bá jẹ́ àgbẹ̀ tí èèyàn bá jẹ́ farmer tí ìtàn kan ò bá ṣe dáadáa ní farm ẹni yẹn ó ti ní oye tí wọ́n máa fún farmer yẹn so that ó máa lè ṣe tó bá di ọdún tó ń bọ̀ á lè ṣe owó but ní Nàìjíríà irú àwọn farmer sì wọ́n ní bí union though as long as they don't have that union those who can afford it can go and buy protection for their farm or for their crop. That is one way I believe pé ó ṣeé ṣe but in Nigeria today mi sure bóyá ó wà dáadáa so àwọn tí ó wà tán gbé Nigeria for long ni wọ́n fi lè mọ̀ pé àwọn tó jẹ́ àwọn tán ṣe rí òwò báyẹn ni wọ́n lè sọ fún wa bóyá àwọn ní àǹfààní yẹn bóyá àwọn lè ṣe ọ̀ àbí kò wà. Ká sọ báyìí pé ní ilẹ̀ wa báyìí ní adúláwọ̀ ní ilẹ̀ Nàìjíríà kò sí nǹkan tá à ń pè ní insurance bẹ́ẹ̀ èèyàn tí ilé ẹjọ́ kò ní insurance èèyàn tó ń ṣe business kéékèèké àwọn oníkòwò kéékèèké tó jẹ́ pé wọ́n ti wò pé ibi tí ọ̀nà àtijẹ wọn ní tó bá di pé ọ̀nà àtijẹ yẹn dí kò sí ìrànlọ́wọ́ yálà láti ọ̀dọ̀ ìjọba ni ọ̀ láti ọ̀dọ̀ insurance company àbí kì í ṣe nǹkan tẹ̀ ń gbìyànjú láti sọ fún wa nìyẹn. Èyí bẹ́ẹ̀ ni mi mọ̀ bóyá rate yẹn wà ní Nàìjíríà tó wà reliable mi sure but mo mọ̀ pé àwọn body wà jẹ́ pé èyí lè find out later bóyá wọ́n ní rate yẹn fún anybody. So ẹni tó ra mọ́tò tí mọ́tò ẹ̀ l'accident or mọ́tò ẹ̀ jóná mo mọ̀ pé wọ́n ní car insurance ní Nàìjíríà tó jẹ́ pé wọ́n lè replace mọ́tò yẹn
téèyàn bá ní proper insurance or ẹni tó ní any form of business tó fẹ́ protect is quite possible. But I don't know to what extent how much they can give them if anything happens, and how much is the value of the premium. I'm not sure of that. ká ní mo fẹ́ béèrè ìbéèrè kan, ká ní pé mo wá sí ọ̀dọ̀ yín, mo ní mo fẹ́ ṣe insurance, pé mo ní business tí mo gbé kalẹ̀, mo ní òwò tí mo gbé kalẹ̀, ìkòwò tí mo gbé kalẹ̀, so mo ní mo fẹ́ ṣe insurance lórí lórí òwò yẹn, so mo ṣe insurance bí 100,000 ní ọ̀sẹ̀ yìí. Ní ọ̀sẹ̀ tó wá tẹ̀lé, nǹkan kan wá ṣẹlẹ̀ sí orú òwò yẹn, bóyá nǹkan kan ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ ṣáà ṣe bákan, kí lẹ máa ṣe nípa ẹ̀? 100,000 ni mo dẹ̀ ṣe lọ́dọ̀ yìí, kò dẹ̀ tí ì ju ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì tí mo ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni, ó ṣeé ṣe nǹkan tó ṣe náà ni pé àwa máa verify bóyá pípà yín tẹ́ ẹ sọ fún wa, a fẹ́ verify pé ẹ sọ òótọ́ nínú pípà yẹn, because insurance about bearing risk, so that you share your risk with us. Your risk of your company getting bankrupt, you share it with us. But if you don't do it, you share the risk on your own. So ẹni tí ó ṣe insurance ní month yìí, tí kankan ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bẹ̀ ní ọ̀la, tá a bá ti mọ̀ pé kì í yẹ kí ó parọ́ láti fẹ́ gba owó, wọ́n máa sanwó ẹ̀ padà. Èló lẹ máa san padà? Ṣé oye tó fún yín lẹ máa san padà ni, àbí oye tó ní lákọsílẹ̀ láti gbà lọ́wọ́ yín? Owó $100,000 yẹn màá gba gbogbo ẹ̀ padà. Bẹ́ẹ̀ni, a ti ní àwọn èèyàn wa ní ìlú Calgary bíi Calgary in Canada tó jẹ́ pé ó ṣe insurance tó jẹ́ pé ọjọ́ kẹta ní kankan after tí wọ́n ti approve ẹ̀ ní o, ọjọ́ kẹta ní nǹkan ṣẹlẹ̀ sí ìyàwó yẹn, wọ́n dẹ̀ san owó yẹn, wọ́n san coverage in full nígbà tí wọ́n find out pé kì í pé. Owó èlò ni coverage yẹn lè jẹ́? Any amount, but I know of very sure bet tó ṣe bí 250,000 tó san fún ọkọ yẹn nígbà tí nǹkan ṣẹlẹ̀ sí ìyàwó. Kò dẹ̀ tí ì san premium tó tí ì san premium oṣù méjì kan, premium oṣù kan ló san. Oṣù ẹyọ kan. Ká ní pé mo ní ìyá, mo ní bàbá, ṣé ó ṣeé ṣe láti ṣe insurance lórí àwọn òbí mi? Oh, that's a good question. Yeah, I wish I still have my father or my mother alive. So, but for me, unfortunately for me, I don't have my father and my mother here on earth again. Tí èèyàn bá ní bàbá àti màmá, nǹkan tí èèyàn mọ̀ ni pé ní ọjọ́ kan wọ́n máa pa òòyà. So, tí ó bá lè jẹ́ pé ẹni wá sí Canada, ó gbé níbi tí mo wà sí, ó gbé any part of Canada for 6 months, just 6 months, mo lè ṣe insurance $1 million lórí wọn. $1 million. Lórí $1 million lórí ìyá mi àti bàbá mi tó wá fún visiting ni o, kì í ṣe pé wọ́n wá gbé pẹ̀lú ìwé. Tó wá fún visiting. Wọn ò ní ìwé ṣùgbọ́n wọ́n wá fún visiting. Ṣé Canada nìkan lẹ ti lè ṣe orú nǹkan bí eléyìí? All over US and Canada, North America and multi-license. All over US and Canada. Ìyá mi tó wá kí mi tó lo oṣù mẹ́fà péré, mo lè ṣe insurance $1 million lé lórí. Tó bá di pé ìyá mi padà sí Naija, ó wá kú ní bóyá ọjọ́ kejì tó tiẹ̀ padà, bóyá sọ pé ó kú, ọ̀rọ̀ bóyá lẹ́yìn ọdún kan kìíní kan, màá dẹ̀ gba $1 million lé lórí. Pé ìyá mi ti kú o. Kí ni mo ní láti fún yín kẹ́tẹ́ fi lè mọ̀ pé ìyá mi ti kú? I need the death certificate láti verify pé ẹni yẹn. Only death certificate from a doctor. The only condition fún ẹni tó jẹ́ pé bí òbí báyìí ni pé tó bá lo 6 months Canada, a fẹ́ kó lo 6 months ní outside Canada. As long as ilé kó wá lo 3 years, ó dúró sí Nàìjíríà pátápátá, a máa san premium, a máa san owó yẹn anytime tí. So àwọn tó jẹ́ a máa gbọ́ àwọn bàtà pè ní Indians,
bóyá ẹ máa kọ́tà tí gbọ́dọ̀ ń pè ní Indians àwọn race Indians will bring their father to Canada. They bring their mother into Canada. They will do insurance that they are paying the premium maybe $500 every month. And this is father and mother that is about 70. If anything happen and ẹni á lọ sí àwọn màmá àti bàbá yẹn wọ́n tún ní àǹfààní láti lọ sílé wọn láti padà láti lọ láti padà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn insurance company jẹ gbèsè nìyẹn and they will pay. So many of us we don't know about wealth transfer in insurance. We don't know. But average of us, we always say, oh, my father will not die. My mother, where's your grandfather? Where's your grandmother? Mo fẹ́ béèrè ìbéèrè kan. Ṣé mọ̀ pé ara wa ò kì í ṣòkúta? One way or the other, àwọn àìsàn kan wà tó máa ń gbilẹ̀ sínú àgọ́ ara wa like diabetes, like cancer and all. Tó bá níyàn tó yẹ pé ó ti lu ìgbàdéoru àwọn àìsàn bí eléyìí, ǹjẹ́ insurance company yín máa ṣe insurance fún or nítorí pé ó ti ní àwọn àìsàn bí eléyìí wọn ò lè ṣe é ṣe mọ̀ pé àwa dúdú dẹ̀ lélẹ̀ àwa àtàtẹ̀ wá láti Nàìjíríà tó yẹ pé most of us ìlàjì wa omi irọ́ ni wọ́n fi jó wá tó yẹ pé àní fẹ́ nà tán pé orú àìsàn bí eléyìí ni mo ní so orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí lẹ lè ṣe sí. One question is that insurance company wọ́n fẹ́ kẹ́ ẹ sọ òótọ́ tí ìbá ti cover nínú application yẹn ẹni tí ó bá ní àìsàn kankan ó gbọ́dọ̀ sọ pé nǹkan tí ó ṣẹlẹ̀ lè nǹkan láti máa tún ṣe insurance náà fún ọmọ nìyẹn lè tá a máa ṣe insurance fún ọmọ ni pé ọmọ ò tí ì ní àìsàn kankan kò tí ì ní cancer kò ní diabetics so tí ìbá ní ọmọ á ṣe insurance fún àwọn tá à ń pè ní Jews lénìí the Jew they have the wealth they have 90% of the wealth in the world but what they do insurance for their children from 15-day old 15 I'm not saying 15 years old I'm saying ọmọ ọdún ṣé márùndógún ni 15 days ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọdún márùndínlógún àwọn Jews wọ́n máa ṣe insurance for ọmọ láti 15 days old but àwa tí èmi ẹ̀mọ̀ àwa tá a jó nígbàgbọ́ we are physical Jews we are not spiritual Jews but we carry Bible around but we don't do what the physical Jews are doing. The physical Jews will propagate wealth through whatever they have, their children. But the believer we call today Pentecostal or they say, no, I will not die. My mother will not die. My children will not die. We are not saying they will die. But we are saying this is the best time you can do it. 15-day-old. Then when ọmọ yẹn ó wá lò 90 years, wọ́n wá san 5 million fún family ọmọ yẹn wẹ́ transfer fún òun lẹ́bi rí pé àwa majority àwa sí lóyìnbó àwa ṣiṣẹ́ tó dé pé àwọn ọmọ yẹn ò lè ṣe. Wọ́n ní fẹ́ ṣe because wọ́n ti transfer wealth through insurance fún wọn. So one òótọ́ ó wà very ẹni tó wá lè wá ti ní àìsàn yẹn lára ó ní diabetes ó ní whatever a ní àwọn insurance company ó lè ṣerú yẹn náà but wọ́n máa san owó púpọ̀ ju ẹni tí ò ní ràṣẹ lára. ṣé àlejò wa gbogbo nǹkan tí ẹ sọ yìí òun ló ṣe déédéé mọ́ mi lára ṣùgbọ́n ó jẹ́ ohun tó ń yàní lẹ́nu ọ̀ tó ń bà mí nínú jẹ́ pé orú nǹkan bí eléyìí ní orílẹ̀-èdè wa torí pé mo rí pé tá a bá ní orú nǹkan bí eléyìí lórílẹ̀-èdè wa ní máa jà sí yàrá méjì ẹ rí i pé bàbá kú àwọn ọmọ á máa jà lórí yàrá méjì wọ́n máa jà torí pé wọ́n ní nání ohun àní òun là ń lání so nígbà tí ó jẹ́ pé yàrá méjì ni àwọn òbí wa fi sílẹ̀ fún wa a wá di pé ká máa lépa ẹ̀mí ara wa lórí yàrá méjì lórí plot ilẹ̀ kan orú ọmọ tí wọ́n transfer weight tó oye adúrò owó tẹ́ pè yẹn fún ṣe mọ̀ pé orú yàrá méjì yẹn ojú yàrá méjì kò ní lè jọ lójú so ọ̀nà owó lálẹ́ gbà
tí gbogbo kíní yìí lè fi ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ní Nàìjíríà because mo rí i pé àwọn èèyàn wa wọ́n jẹ mí lógún púpọ̀ púpọ̀ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ó ń bàyàn nínú jẹ́ kò sí olóòótọ́ kò sí ọ̀nà owó lálẹ́ gbà tí gbogbo kinní yìí tó lè fi ṣe déédéé fún àwọn èèyàn wa ní orílẹ̀-èdè wa. One, insurance company must be strong, must be having strong regulation in Nigeria. So, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tí insurance company gangan tó bá strong and òótọ́ wà ń bẹ̀. So, without òótọ́, gbogbo ẹ̀ máa crisis máa ṣẹlẹ̀. But one thing that is sure is that tí insurance company bá strong ní Nigeria táwọn èèyàn bá dẹ̀ patronize wọn. Àwọn tó ń ṣaláìsí lẹ́nìí tí kan bá ṣẹlẹ̀ àwọn gangan insurance company kan ló máa lọ find solutions sí problem yẹn. Because o lè tètè rí ẹnìkan ní street sí kò shoot ẹ̀. Tẹ́yẹ bá ní $1, $1 million naira insurance, of course you must pay. The insurance company must pay. But they know that sometimes someone go to the farm, nǹkan kan wá ṣẹlẹ̀ sẹ́ni ẹ̀kan pa, insurance company mọ̀ pé ó ti mọ̀ pé orí wọn ni ẹni ló máa padà sí tí nǹkan bá ṣẹlẹ̀ sí. So insurance company kan ló máa lọ find out gbogbo how those atrocities, that's why it will be difficult. In Canada now, I cannot just come and go to someone's house and kill that person. They know that insurance companies have regulation, they have powers that they can exert to stop all those useless killings. So that's why you don't see people dying anywhere. Just you can always maybe you see dead body almost on somewhere. But here it's difficult like that because the way they do insurance. So mentality and majority are not to be mentality was see nígbà tá a wá sí ibi Canada wá sí lóyìnbó I was okay no I won't do insurance because nǹkan tán rí lé ẹ̀wọ̀n rí effect ẹ̀ kó wà glaring pé àwọn tó ṣe insurance nílé or tí ò ṣe they don't have it's only for the wealthy people so it should be much more not to the wealthy people alone but to whoever is available whoever wants should be able to get life insurance. Ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè mo rí i pé ní ìlú ibi tá a wà yìí tí èèyàn bá ń ṣiṣẹ́ ibi iṣẹ́ téèyàn ti ń ṣiṣẹ́ yẹn wọ́n máa ń ṣe insurance fún ẹni yẹn wọ́n á sọ pé kó mú àwọn èèyàn sílẹ̀ kó pín owó yẹn láàrin wọn yálà bóyá ó fẹ́ mú ọkọ ẹ̀ sílẹ̀ pé ọkọ mi ni mo fẹ́ kó gbogbo owó mi fún o ọ̀ bóyá àwọn ọmọ ẹ̀ ló fẹ́ kó owó yẹn fún mo dẹ̀ ń gbọ́ pé ní ilẹ̀ wa náà ní Nàìjíríà wọ́n tún máa ń ṣe insurance lórí àwọn òṣìṣẹ́ ǹjẹ́ ṣé bákan náà ló ṣe rí torí èmi ò tí ì gbọ́ ibi tí òṣìṣẹ́ kan ti rí kú tó wọ́n ti kó owó insurance ẹ̀ fún àbí torí mo rí pé níbí náà wọ́n ń gba pension ṣé owó tí wọ́n ṣe ń ṣe insurance lórí wọn ní Nàìjíríà yẹn ṣé òun ni pension wọn ni torí ó dẹ̀ pé pension níbí pension yàtọ̀ sí owó insurance téèyàn ṣe ṣùgbọ́n ní Nàìjà wọ́n á ṣe insurance pension náà mi kò bá yé mi ṣe lè ṣàlàyé yẹn ibẹ̀ yẹn fún wa. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa bí a ní àǹfààní insurance ẹni tó ń gba 50,000 sí annually ó ní àǹfààní láti ṣe 3 times that annual income 3 times annual income of 50,000 means 150,000 tí kankan bá ṣẹlẹ̀ sí ẹni yẹn tó dẹ̀ sì jẹ́ staff níbẹ̀ so ó tún wà nínú when you are giving permanent job you may have access you may have insurance so in Nigeria too when you are giving offer of appointment tí wọ́n bá kọ sínú offer yẹn pé nǹkan tí o ní access lélẹ̀ nǹkan tó ní access lélẹ̀ tí wọ́n bá kọ síbẹ̀ ó yìí pé kò síbẹ̀ but tí wọ́n bá kọ síbẹ̀ pé iṣẹ́ tí o bóyá o jẹ́ lecturer ní mo jẹ́ lecturer ní Nàìjíríà tẹ́lẹ̀ náà ṣùgbọ́n irú yẹn kò sí nínú offer of appointment mi mo ṣì rántí dáadáa offer of appointment mi ní Nàìjíríà as a lecturer I lecture in LAUTECH for 10 years but nothing like that
I don't. And fortunately, unfortunately, a colleague of mine passed away in 2005 while lecturing the class. He fainted around 10 o'clock in the morning and he died 5 p.m. that same day. But nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ihò láti gba gratuity that my friend gan ó difficult láti gba ká má ti wá sọ pé ó ní insurance but mi kò sí insurance ní as at that time mi mọ̀ sí LAVTECH that why I lecture so kò sí insurance. ò ká sọ pé gbogbo àwọn ibiṣẹ́ ní Naija ni wọn ní insurance. Not all of them, but what I say is that in most cases, bóyá àwọn tó jẹ́ bí director ṣe ń pé olówó wọ́n máa ń fa owó fúnra wọn ni olówó dẹ̀ ń lówó sí ni. So irú àwọn tó jẹ́ bí wọ́n jẹ́ important to let's say they are working in the bank, they are having big position, they may have that access, which is not available for those who are just coming up. And they are in the lower. Thank you. Orí ní ibi tá a wà yìí tí orúkọ bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí olùkọ́ bẹ́ẹ̀ yẹn ó ní gbogbo ipa tí insurance máa àti tí iléèwé náà tó máa sà lórí ẹni bẹ́ẹ̀. So ẹ ti jẹ́ ká mọ̀ báyìí pé North America bíi US and Canada nìkan lẹ ti ní agbára láti ṣe insurance. Tí àwọn èèyàn bá tẹ̀ fẹ́ pè yín pé kí wọ́n bá yín sọ̀rọ̀ pé kí wọ́n béèrè one thing or the other lọ́wọ́ yín torí ẹ ti ṣàlàyé fún àwọn insurance tí ẹ̀yin ní agbára láti ṣe ẹni ẹ lè ṣe death insurance right. We call it life protection. Oh, life protection. Okay, life protection. Critical illness. Critical illness, okay. Disability ṣé èèyàn tó wà lórí wheelchair ni àbí èèyàn tí kò lè ẹ bá wa yànnà yẹn ṣé èèyàn tó wà lórí wheelchair àbí èèyàn tó yẹ pé ó fọ́jú àbí orú disability wo lẹ ń sọ orú bí disability wo. Yẹsẹ for disability ó lè wáyé tí ẹni yẹn bá sick or tí ẹni yẹn bá ní accident. Ẹni tó ń ṣiṣẹ́ ń sìn tó yẹ pé ó ń san insurance $300 every month. Tí kankan bá ṣẹlẹ̀ sí as a result of accident or as a result of illness tí ò lè máa lọ bí iṣẹ́ yẹn a máa san owó kan fún un lápè disability insurance. So disability insurance is only for someone who is working. And again, with disability insurance, àwọn tó jẹ́ pé they are self-employed wọ́n ní nǹkan tá a pè ní AI. Wọ́n ní AI. That is employment insurance. Employment insurance. So as long as ẹni ò ní AI, ẹni tó ní restaurant sì kò ń contribute sí AI lórí owó tí wọ́n make. So tó bá jẹ́ ọ̀dọ̀ wa ló ti wá ṣe disability insurance ọjọ́ tí kankan bá ṣẹlẹ̀ sí tó jẹ́ pé kò lè lọ sí restaurant yẹn bóyá ṣe restaurant tẹ́lẹ̀ ó ní owó tá a máa fún every month. So until tí ara ẹ̀ bá yá padà láti máa lọ sí láti máa ṣe activity tó ṣe tẹ́lẹ̀ tó fi lè máa rí owó láti san premium. Mo ní àwọn ọmọ kéékèèké dání mo sì ń wo ọjọ́ ọ̀la wọn pé àwọn ọmọ mi tó máa lọ sí iléèwé gíga mi ìfẹ́ kí máa náwó kí má tún máa fi owó iṣẹ́ tí mò ń ṣe láti máa fi san owó wọn ṣé orú ètò ìṣúná wà fún orú àwọn ọmọ bẹ́ẹ̀. Ó wà nǹkan tí majority wa mọ̀ ni pé only one way la máa ń pè ní RESP. RESP ẹni nìkan ni majority mọ̀ tọ́lẹ̀ ń ṣe ṣùgbọ́n RESP ó ní limit ẹ lè contribute RESP but èyí lè ṣe insurance fún ọmọ tó jẹ́ 5 years ọmọ tó jẹ́ 10 years
tó yẹ pé ìgbà tí ọmọ yẹn máa wá pé 20 or 25 tó fẹ́ lọ sí iléèwé ó lè gba owó tó yẹ kó máa lè lọ fi kó máa nínú insurance tí ó lè fi lọ sí school tó máa hard ṣé ó mọ́. dìgbà tó bá pé 20 kó tó bá yẹ pé ọmọ 18 tó wọ school nǹkan. Tó bá jẹ́ ọmọ 18 nǹkan tó máa ní tó ṣẹlẹ̀ ni pé ọmọ 18 nǹkan tí ó máa san ó máa pọ̀ ju ọmọ tó jẹ́ ọmọ 2 years or ọmọ 5 years or ọmọ tó jẹ́ ọmọ kókó ọmọ tó jẹ́ 15 days. So owó ẹni tó jẹ́ 18 ẹni yẹn àti ó ti fẹ́ lọ sí school already but parent lè ti ṣe fún náà tó yẹ pé tó bá in the next 20 years láti pé 38 which he can take money and use it for, let's say, down payment for the home, ó fẹ́ ra lé, ó lè lò. So oríṣiríṣi ọ̀nà àti lè lo owó tó jẹ́ pé tí a bá ní advisor or based on what we have, if what we have is not enough, it's difficult to do all those things. Ní ìlú òyìnbó tá a bá fẹ́ ra ilé wọ́n máa ń fún wa ní àyè láti máa san owó yẹn díẹ̀díẹ̀ ṣùgbọ́n nǹkan kan wà tá à ń pè ní down payment bóyá mo wá jẹ́ mo ń ṣe insurance lọ́dọ̀ yín mo wá rí ilé tó wù mí mo fẹ́ rà á mo wá fẹ́ ṣe down payment ṣé company yín lè bá mi ṣe orú nǹkan bẹ́yẹn láti san owó down payment. Ẹ ṣe púpọ̀ nǹkan tí àwa máa ń ṣe fún àyìn ni pé àwa máa ń fẹ́ owó tí ẹni yẹn fẹ́ yá gangan ni àwa máa ń process so ẹni yẹn ó gbọ́dọ̀ find the down payment. For example ẹni tó fẹ́ ra lé 300,000 regulation sọ pé ó gbọ́dọ̀ ní minimum 5% of that value so 5% of 300,000 is 15,000 so ó gbọ́dọ̀ wá 15,000 as down payment from anywhere wherever he has it he save it then we can borrow him or her 285,000 which is the mortgage and we can find the lowest possible interest rate then so ara àwọn iṣẹ́ wa náà nìyẹn láti help him but not to find the down payment itself. Iṣẹ́ tí mò ń ṣe ká ní pé iṣẹ́ tí mò ń ṣe kì í ṣe iṣẹ́ tó ní owó púpọ̀ lórí tí mò ń gba owó púpọ̀ mi ilẹ̀ tí mi as income tó ń wọlé fún mi kò lọ títí mo wá fẹ́ ṣe insurance ṣùgbọ́n agbára mi ò gbé ju $20 lọ ṣé orú insurance bẹ́ẹ̀ yẹn wà. Insurance tó jẹ́ pé bí ṣe nǹkan sọ pé bí ọwọ́ ikú bá ṣe mọ náà ni wọ́n máa fi so a lè sọ pé ọwọ́ ikú sì kó lọ lo ọwọ́ elephant láti rí yan ara ẹ̀ bọ́ irú ẹni tá a máa ń sọ fún ẹni pé àǹfààní wà láti kí ẹni ẹni náà kó ní láti bá a ṣiṣẹ́ so that kò lè afford ó lè afford ní $20 tí ó bá fi ara ẹ̀ sílẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú wa òun náà lè máa rí extra money tó jẹ́ pé in few years time ó lè máa ṣe insurance $500. I know how much I pay on my own insurance every month which I don't want to say because enemy ask me how do I get that money. There's another question tí mo fẹ́ béèrè ṣé èèyàn lè darapọ̀ mọ́ orú iṣẹ́ yín ṣé àti pé téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ṣé a fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ ni tá fi darapọ̀ mọ́ yín àbí ó lè máa ṣe along pẹ̀lú iṣẹ́ tiẹ̀ kó tún fi ṣe side hustle ṣóyè yín. Yeah, ẹ ṣe kókó that's a very good question. Ní ọ̀dọ̀ wa níbí bí èmi ṣe parapọ̀ mọ́ company as a scientist opportunity tèmi rí ni pé one tó bá ní kí n wá $10,000 mi lè ní 10,000 láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ṣùgbọ́n pẹ̀lú company wa ó lè wá on part-time basis just part-time basis and get a license and work with us. You don't need to resign your job. And I can say it's a very, very, I thank God I know about this opportunity early enough because I came to Canada 2009 and in 2012 I just got it. So instead of me applying for jobs several hours, several times, I want to do something for myself and enter into it. So anyone who is interested and no limitation to what we can do. We all have potentials
till the day we pass, the day we die, we cannot use 50% of the potential in us. So opportunity wà láti jẹ́ kí àwọn ẹ̀kọ́ darapọ̀ mọ́ wa, kó gba license, kó dẹ̀ máa ṣe ọ̀pá. ṣé ìjọba dẹ̀ lọ́wọ́ sí i torí mi ní fẹ́ kó owó mi sí àpò èèyàn tó jẹ́ pé tó bá dọ̀la bóyá wọ́n á ní ẹni náà jásẹ̀ ọ̀ bóyá ó papòdà ọ̀ bóyá ó ti padà sí nàìjà ṣé ọ̀dọ̀ yín lówó mi ń lọ tí má tẹ̀ ní mo fẹ́ ṣe ṣọ́wọ́ yín ló ń lọ ni àbí ó lọ́wọ́ ìjọba nínú. Thank you. Ó ní ọwọ́ ìjọba nínú. Àwọn náà ti mọ̀ pé ẹni tí ó ń sọ̀rọ̀ lénìí ó lè má lè sọ̀rọ̀ lọ́la nítorí pé gbogbo wa ni ó jẹ gbèsè ikú. So tí ó bá di ọ̀la ń sìn tí mi sí mọ́, wọ́n ti ní ètò fún. So kì í ṣe pé ẹnìkan máa kówó fún èmi tiẹ̀ máa jẹ́ ẹni tó máa train ẹni yẹn ni. So ní organisation táwa wà. ọwọ́ yín lówó ń lọ. Rárá, owó ò lè wá sí ọ̀dọ̀ wa nítorí pé regulation wà pé you can't even give me $1. Everything has a process. Nǹkan tí mo fi sọ ni pé nílùú regulation wà. Àwọn tó ń dẹ̀ jẹ́ regulator tá ń follow procedure yẹn tá ń make sure pé ó ń follow tó bá dẹ̀ follow ẹ̀ wọ́n máa gba license ó wà. That's why you cannot give me money directly. Àwọn tó wà ní US náà báyìí wọ́n ní àǹfààní láti pè yín tẹ́ bá fẹ́ ṣe tó máa fẹ́ ṣe insurance. Ó dẹ̀ máa dúró lórí ti US àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ní àǹfààní láti lọ sí US náà tẹ́ bá fẹ́ bá wọn jíròrò. Agbára Ọlọ́run. A ní pé aléyàn tó wà ní US ó fẹ́ bá yín jíròrò lórí ètò ìṣúná, ètò ìnáwó àti ètò ìṣúná. Ẹ̀ṣẹ́ ẹni náà ní láti san owó fún yín láti wá bá ní àdúgbò. Kò ní láti san owó kankan, not even $1 tó máa sọ fún mi. I will only show the person what to do, how to do it. A ní pé ó ní àwọn èèyàn tó fẹ́ béèrè ó fẹ́ pè yín fún àwọn ìbéèrè kan ọ̀ bóyá wọ́n fẹ́ gba àmọ̀ràn torí a ti mọ̀ pé abánidámọ̀ràn nípa ètò ìṣúná nìyí ẹ sì máa báyàn dójú ti òfò. Tó bá ní èèyàn kan tó fẹ́ pè yín tó fẹ́ béèrè àmọ̀ràn lọ́wọ́ yín ọ̀ tó fẹ́ bá yín jíròrò ṣé orúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní láti sanwó kó tó lè bá yín sọ̀rọ̀ ni. Rárá o kò ní láti san kò ní láti san yín $1 láti béèrè question lọ́wọ́ mi. So that is one of the mission of the company that I work with. Their mission is that everyone should be financially educated. And it's free financial education. We have workshops that you don't even have to pay, you don't need to even pay $1 to attend those workshops. You don't need to even pay $1 to attend it. It's free. Bá fẹ́ attend workshop báyìí mo ní láti fò láti ibi tí mo wà kí n fò wá sọ́dọ̀ yín àbí ṣé orí Zoom láti ń ṣe ni àbí. Orí Zoom láti máa ń ṣe tí ayé ti di ayé technology ayélujára tó yẹ pé o ò tiẹ̀ ní láti lọ sẹ́ni rẹ̀ orí bẹ́ẹ̀dì ẹ̀ gan o lè dúró lórí bẹ́ẹ̀dì ẹ̀ kó lè máa gba àwọn education tó jẹ́ pé kò sí bank tó lè fẹ́ ní education mo sọ pé kò sí bank tó máa fẹ́ ní education because bank are not meant to give such information out. But we are giving. Bí èèyàn wa tó wà ní tábà ní rí orúfẹ́ èèyàn wa tó wà ní bíi UK àwọn London àwọn tó ń rí tó ń dẹ̀ fẹ́ béèrè àmọ̀ràn lọ́wọ́ yín a ti mọ̀ pé ẹ lè ṣe é nípa ti London ṣùgbọ́n ṣé ẹ ní àǹfààní láti fún wọn lámọ̀ràn. Oh yes, I can give wherever you are anywhere I can wide world free advice without paying anything. Ìjọba bàbá wa a lè na nọ́mbà yín sí orí afẹ́fẹ́. Nọ́mbà mi ni
1204 963 9169. 96319. No, 204 963 9169. Tó bá ní bí ìbéèrè lọ́wọ́ yín láti béèrè lórí bí àwọn ṣe lè rìnrìn àjò ètò ìṣúná wọn, because ẹlòmíì ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ bí erin ṣùgbọ́n ó ń jẹ̀jẹ̀ ìrírí ni. At the end of the day tó bá máa parí gbogbo everything a rí pé òun ò ní owó kankan lápò mọ́. Àwọn ọmọdé wà ń bẹ̀, ọjọ́ iwájú àwọn ọmọ wa ló yẹ ká máa rà. Èyí tó ṣe pàtàkì tó dẹ̀ jẹ́ pé ó yẹ kó jẹ́ nǹkan ìwúrí fún wa láti ra ọjọ́ iwájú wọn. Ẹ ṣé bàbá wa, ẹ kú ìdìde. Ẹ̀yin èèyàn wa ńlé, ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o látẹnu bàbá wa dókítà ọ̀mọ̀wé. Ẹ ti gbọ́ pé wọ́n ti fìgbà kan jẹ́ olùkọ́ni ní iléèwé gíga ti LAUTECH University ní Nàìjíríà. A dẹ̀ rí i pé wọ́n ti travel not all over the world but wọ́n ti lọ sí àwọn country kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ ti gba oyè, wọ́n ti kàwé, wọ́n ti gba oyè dáadáa. Ní iṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe yìí, ó tọ́dún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ ìsà? Ta ní káàkà ní méjì, á tó bí ọdún mélòó? 2012 mo mọ̀ nípa organization tí mo darapọ̀ mọ́ wọn. 2013 mo ní license wọn. That is January 13, 2013. Mo ti bẹ̀rẹ̀ láti ìbáṣe. 21 hours, so ọdún mẹ́jọ ń sìn. Yorùbá bọ̀ wọ́n ní òkú ọjọ́ mẹ́ta ó ti kúrò ní àlejò sàárè, ká tó máa sọ pé ọdún mẹ́jọ ti donílé o, kì í ṣàlejò sàárè mọ́. So iṣẹ́ téèyàn ti ń ṣe láti bí ọdún mẹ́jọ tí ò kábàámọ̀, tí ò gba èrè ìtìjú nídìí ẹ̀, tí wọn kò páńpẹ́ ọba sí lọ́wọ́, mo lérò pé okay, I'm just coming online now. Please, I wish to know more about it, sir. I'm chatting from Ogun State. Àwọn Prince K, bàbá wa kan ni wọ́n sọ ọ̀rọ̀ pé àwọn ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni pé àwọn fẹ́ mọ̀ nípa ẹ̀. Wọ́n fẹ́ mọ̀ nípa ètò ìṣúná yìí dáadáa. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ògùn ní ìlú Nàìjíríà. Ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Bàbá mi Prince K, a gbé bàbá yìí wá láti wá sọ̀rọ̀ nípa ètò ìṣúná, bá a ṣe lè máa ṣe, bó ṣe lè rọrùn fún wa tó di pé àní máa lọ ṣe máa gbowó àjọ gbémúlé láǹtà ká tó rán ọmọ lọ sí school, because a rí pé most of àwọn èèyàn wa tí wọn bá yá owó kí wọ́n lọ gba owó àjọ gbémúlé láǹtà, wọn ò rí owó school ọmọ san. Tí wọn bá ta aṣọ wọn, àwọn ìyá wa tí wọn bá ta aṣọ wọn, tí wọn bá ta gbogbo nǹkan tí wọ́n ní, wọn ò ní lè sanwó iléèwé ọmọ wọn, èyí tó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún most of us, torí a rí pé at the end of the day tí àwọn ìyá yẹn bá ti wá dàgbà, ìlàjì wọn tó wá di pé tí àwọn ọmọ yẹn bá ti wá dàgbà pé kí wọ́n máa ṣe iṣẹ́ láti tọ́jú àwọn ìyá yẹn, la máa rí pé àwọn ìyá bẹ́ẹ̀ máa ń papòdà, torí pé wọ́n ti jẹ̀yà yẹn, ó ti wá dúró sí wọn lára tó di pé wọn ò ní lè dúró pé kán jẹ èrè ọmọ mọ́. So àwọn á wò pé ọ̀nà owó la lè gbà láti máa dẹ́kun àwọn orú nǹkan bí eléyìí. A rí pé tí àwọn ìyá yìí bá tọ́ ẹ pé wọ́n ní insurance tí wọ́n ń ṣe fún ọmọ, ìbáà jẹ́ bíi 20 naira 30 naira ni wọ́n fi ń ṣe insurance yìí, nígbà tí tára wọn wà ní tí wọ́n jí pépé, tí wọ́n sì wà ní, ẹ má bínú torí Yorùbá mi rí bákan, tí ara pé láti sọ pé wọ́n ń ṣiṣẹ́ kí wọ́n lè fi owó pamọ́ fún àwọn ọmọ wọn láti lọ sí iléèwé, pé eléyìí ó máa rọrùn fún wọn ju pé kí wọ́n fi gbogbo ara kó máa ṣiṣẹ́ at the end of the day wọ́n wá kú ni, wọn ò ní jẹ wọn ọmọ náà. Ó jẹ́ nǹkan tó máa ń bani nínú jẹ́, ó jẹ́ nǹkan tí ò kì í ṣe, tó máa ń dá ọgbẹ́ ọkàn fún yàn pẹ́pẹ́pẹ́, especially fún àwọn ọmọ yẹn
tí kì í tètè ń kúrò lára wọn. A tún ti wá sọ ti ìlú òyìnbó, àwọn èèyàn wa tó di pé wọ́n wà ní ìlú òyìnbó, wọ́n máa ṣiṣẹ́ bí erin. At the end of the day tó ń bá kú, àwa gbé pépà síta, a máa tọrọ owó torí pé ká mú èèyàn gan kan criminate àti pé kán jó èèyàn nílùú òyìnbó. Ẹni ní Canada of today èèyàn máa ní 6,000 pé wọ́n fẹ́ jó èèyàn, àbí mo parọ́ ni sà? Ẹni wọ́n á ní $6,000 kí wọ́n á kó $6,000 sílẹ̀ kan tó lè bá ẹni yẹn jó òkú ẹ̀, jó ẹni tí tó kú yẹn kan tó lè jó, wọ́n á san $6,000 kan tó máa sọ pé èèyàn fẹ́ sí èèyàn, kì í ṣowó kékeré ni. So orú nǹkan àwa ń bèrè pé kí la lè máa ṣe láti máa dẹ́kun pé ká máa gbé pépà, ká máa gbé GoFundMe síta láti máa bẹ̀bẹ̀ owó, ká máa tọrọ bárà fún àwọn èèyàn tó ti kú, pé ọ̀nà owó la lè gbà tó lè fi ṣeé ṣe. Torí àwọn ọmọ adúláwọ̀ a jẹ́ ọmọ tó yẹ pé a wá láti orílẹ̀-èdè tó yẹ pé ìpínlẹ̀ tó yẹ pé a ní what we call pride. Ẹ má bínú, mi mọ̀ nǹkan tí mo lè pè ní Yorùbá torí mi ìfẹ́ pè ní ìgbéraga. A ní pride yẹn pé no, ọmọ aládé ni wá, pé ọmọ aládé dẹ̀ níyì, a gbọ́dọ̀ máa tọrọ owó fún, pé ọ̀nà owó la lè gbà. Nǹkan tá à ń fi ọ̀rọ̀ ń jomi tó rọrọ̀ lẹ́nu bàbá wa ní. A dẹ̀ ti gbọ́ pé wọ́n ti ṣàlàyé fún wa pé at any time tí a bá ní ìbéèrè níbikíbi tá a bá wà, wọ́n ti pe nọ́mbà wọn síta pé a lè pè wọ́n láti béèrè any question nípa bí a ṣe lè ṣe ọ̀rọ̀ ilé ayé wa. Tí a bá ní ọmọ sí orílẹ̀-èdè Nàìjà, tá a bá lọ́mọ sórílẹ̀-èdè Nàìjà tí a dẹ̀ wà ń bí, tí ọmọ náà sì kéré, tá a dẹ̀ ń ṣiṣẹ́ ń bí, ṣé a ṣáà lè ṣe insurance fún ilé ìwé ẹ̀ náà? Ṣó ṣeé ṣe? A lè ṣe insurance fún ẹni ẹni tá a bá ní a ní proof pé ọmọ wa ní ẹni tí wà nílé. A ní the proof pé àwa ló ní ọmọ yẹn. Tí a bá rí proof. Ẹgbẹ́ àǹfààní ńlá leléyìí. Tá a lè ṣe. Àǹfààní ńlá leléyìí o, gbogbo ẹ̀yin èèyàn mi ńlé. Àǹfààní ńlá leléyìí, gbogbo àwa tá a wà lájò, mo gbàdúrà ní sàjògbé sájò lórí àwọn ọmọ wa tó wà nílé, bóyá ní agbára láti gbé wọn wọ ìlú òyìnbó. A tún ní àǹfààní báyìí, another àǹfààní lélẹ̀ tó wọlé tọ̀ wá pé a lè ṣe insurance fún àwọn ọmọ yẹn in case tó rà ti mọ̀ pé gbogbo nǹkan ní ilẹ̀ adúláwọ̀, a ti mọ̀ pé owó ló ń jẹ, kì í jàgbàdo, a ti mọ̀ pé owó ni. Ṣùgbọ́n kó tó di pé àwọn ọmọ yẹn tó ipò tá a máa da owó gidi lé wọn lórí bíi yunifásitì, kò sí kékeré yunifásitì mọ́ ní Nàìjíríà o. Other public university, not even private university this time around, public university amòye tí wọ́n sọ ń bẹ̀, kì í ṣe owó kékeré ni wọ́n sọ ní public university. So eléyìí tó yẹ pé a máa fi dúró dìgbà tó yẹ pé a wọ̀ wá lọ́rùn, tá a fi nílé ṣètò wa lórí àwọn ọmọ yẹn. A ṣe máa bẹ̀ sí ní àpò ìfowópamọ́sí ní ibi tá a bá wà, ká ṣe insurance lórí àwọn ọmọ yẹn. Tó bá dẹ̀ ti di ìgbà tí àwọn ọmọ yẹn bá fẹ́ lọ sí iléèwé ẹ̀kọ́ gíga, àǹfààní á wà fún wa láti di pé wọ́n rí owó yẹn gbà láti fi tọ́jú àwọn ọmọ yẹn. Àǹfààní kan lélẹ̀ tó wọlé tọ̀ wá wáyé o, ẹ jẹ́ ká mú lò. Ẹ ṣé bàbá wa, ó wù ní ká jẹran pẹ́lẹ́nu, ṣùgbọ́n òun fara fún ni ò jẹ́. Lẹ́ẹ̀kan sí i, tẹ́ bá fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ bàbá wa, bóyá ó ní ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ béèrè tẹ́ ẹ fẹ́ sọ ní orí afẹ́fẹ́ torí ọ̀rọ̀ ṣòro sọ, bóyá abẹ́ aṣọ lẹ ti fẹ́ sọ, ẹ lè pe nọ́mbà mi ti tèmi, which is +1204 515 9622. Torí ìgbà míì ẹ lè pe nọ́mbà tiwọn kó má tètè lọ, kí wọ́n má rí gbé, bóyá wọ́n bísí kan wà lọ́fíìsì. Ẹ má wà frustrated. Then as a result of this time difference, ìgbà míì wà tó yẹ pé ìgbà tí tẹ́ máa pè wọ́n sí, ó lè jẹ́ pé ìgbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́, bóyá wọ́n ń dá èèyàn míì lóhùn tí wọn ò ní lè gbé kọ́ yín. Ẹ lè pe nọ́mbà tiwa, àwa máa link yín up pẹ̀lú wọn. Ṣùgbọ́n nọ́mbà tiwọn gangan òun ni +1204
963 9169 lẹ́ẹ̀kan sí +1204 963 9169 nọ́mbà ti tèmi ni +1204 515 9622 ẹ ti gbọ́ lẹ́nu wọn pé àwọn náà ti fìgbà kan ṣe iṣẹ́ rí ní ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá as a lecturer so wọ́n mọ̀ nǹkan tí àwọn èèyàn ń dojúkọ ní ilẹ̀ wa wọ́n dẹ̀ ti sọ fún wa pé ká má fi gbogbo ọwọ́ ká má fi jẹun ẹ ṣé bàbá wa lẹ́ẹ̀kan sí bóyá kẹ́ bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa kẹ́ sì fún wa ní advice kékeré ọ̀rọ̀ ìyànjú. ẹ ṣé púpọ̀ orúkọ mi ní Yomi Adébíyì Dr. Yomi Adébíyì. The summary of my discussion is that kí a mọ̀ bí ẹ̀sọ́ òyìnbó a máa rán yín lọ padà sí kíláàsì ó tẹ̀sí jẹ́ pé èmi náà try ni. we should all know, we should all try as much as possible to know how our money can work for us and not just working for money. Because financial education is far better than financial ignorance. The money you don't know about, you will get ignorance. And by getting ignorance, it cannot pay anyone any good. Thank you. ẹ ṣé gan ni bàbá wa ẹ̀yin èèyàn wa nílé ní ọjọ́ mẹ́jọ bí eléyìí a máa mú àwọn èèyàn wá láti wá máa bá wa dámọ̀ràn ọ̀ jíròrò lórí àwọn nǹkan kan tó jẹ́ pé ó máa ń ṣe àǹfààní fún wa. This station, Ijile radio station, is not, I told you last week, it's not all about Oduduwa program. It's a station, it's a radio station. Gbogbo àná la mọ̀ ní radio station ní orílẹ̀-èdè wa. Oríṣiríṣi ètò ló máa ń jáde ńbẹ̀. So Ijile radio is not for Yoruba program alone. If you know you are good in English or you have anything in mind, you can contact us. Feel free to contact us. Then bring in your program. We are available for you. Ẹ̀yin èèyàn wa tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ ń gbádùn ètò wa ẹ dẹ̀ fẹ́ kó máa lọ bó ṣe ń lọ yìí. A nídìí àwọn olùgbọ̀wọ́ tí a ṣe bí agbátẹrù fún àwọn ètò yìí tí ó ń wáyé ní orí Ìjìnlẹ̀ rédíò. Gbogbo wa náà la mọ̀ pé kí ìjìnlẹ̀ tó lè máa jẹ́ Ìjìnlẹ̀ rédíò ó ní nǹkan kan tí a fi ń tọ́jú ẹ̀ a gbọ́dọ̀ máa roko sí ìdí. So as a result kí ẹ lè máa gbọ́ wa yéké ní orí Facebook lórí YouTube and orí radio station wa we need adverts from you guys. Gbogbo nǹkan tẹ́ bá ń tà wọ́n ní ìpolówó ọjà báyìí ní agúnmu òwò tó bá ti ní nǹkan tẹ́ ń tà ẹ gbé wá a máa kéde yín sáyé gbọ́ a máa jẹ́ kí ayé gbọ́ kí wọ́n mọ nǹkan tí ẹ̀ ń tà. Ẹ ṣeun bàbá wa ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa nílé ẹ ṣe gan orúkọ tèmi ò yí padà gbogbo yín lẹ mọ̀ mí sí Beatrice but ní gbogbo bí tẹ́ bá ti dé tẹ́ bá ti sọ pé ọmọ ìyá Adùn èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ lòmíì ṣe mí. Over to you sir. Ìjìnlẹ̀ olóòtú ètò Ìjìnlẹ̀ over to you. Thank you. ẹ ṣé gan ma a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa pé a pè yín ẹ dá wa lóhùn lẹ́ẹ̀kan sí i wọ́n ní àfitì ẹlẹ́gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn gbogbo àwọn àlàyé tẹ́ ti ṣe látẹ̀kan gbogbo ẹ̀ náà ni a ti gbọ́ a sì nígbàgbọ́ pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe jogún ọpọlọ fún yín ìròyìn náà wọ́pọ̀ káàkiri orígun mẹ́rin àgbáńláyé tó jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí gbogbo nǹkan ti mẹ́hẹ ní orílẹ̀-èdè a sì nígbàgbọ́ pé nígbà tí a bá máa délẹ̀ lérí wa pé gbogbo wa la máa kó èrè oko délé nígbà náà inú wa ìbádùn tẹ́yìn náà bá ń gbìyànjú báyìí kẹ́ máa palẹ̀ mọ́ láti lọ́ọ́ bá wa ṣe kínní lọ́ọ́ bá wa dá iléeṣẹ́ Adojutofo sílẹ̀ ní ilé torí nígbà tí a bá máa délẹ̀ lérí tiwa ká lè máa jẹ mùdùmùdùn àwọn nǹkan tí à ń jẹ ìgbádùn ẹ̀ ní òkè òkun ẹ ṣeun púpọ̀ sà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. Ní báyìí ẹ̀yin èèyàn wa a ní rí jù báyìí lọ lónìí nítorí àsìkò wa
ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀fun òun ni ò jẹ́ àti lo wákàtí kan àti ààbọ̀ gẹ́rẹ́gẹ́ ní orí ètò yìí lónìí aago kan ó kù ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n lọ́dọ̀ tí wọ́n ń bí lórílẹ̀‐èdè Turkey abẹ́ẹ̀rí pé òyìnbó ti sọ ayédèrú bẹ́ẹ̀ náà ni a lè ṣe lè lọ́dọ̀ tiwa o kì í ṣe pé àwọn òyìnbó nìkan ṣùgbọ́n nítorí pé àárí àwọn olórí tó dáa ni gbogbo ìyà báyìí ṣe ń jẹ wá Ọlọ́run jogún ọlọ́pọlọ fún wa nílẹ̀ tiwa tó bá ti ní ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ kí a bá ìyá wa Beatrice aka ọmọ ìyá Adùn pàdé lórí ètò yìí nígbà tí wọ́n bá máa gbé àlejò míì wá sí orí ètò yìí lóòótọ́ èmi kọ́ ni olóòtú ètò mo kàn yà bàrà lónìí nítorí ẹni tó yẹ kí ó bá wọn ṣe ètò ìyẹn náà iṣẹ́ ìjìnlẹ̀ rédíò òun ni ó gbé wọn lọ wọ́n ní iṣẹ́ ajé ńlọ sọmọnù bí òkò bàbá bá wa kí àwọn èèyàn wa nílé wípé ó di ìgbà kan náà a sì nígbàgbọ́ pé tá a bá pè yín. ẹ jẹ́ kó fi nọ́mbà wọn padà sí torí à ń rí èèyàn tí wọ́n ń béèrè pé ok nọ́mbà wọn. kàn pe nọ́mbà wọn ó dà bàbá bẹ́ẹ̀ bá ṣe ń pe nọ́mbà yín náà kẹ́ ẹ tún bá wa dáhùn ìbéèrè yẹn pé tá a bá láǹfààní láti gbé yín wá lọ́jọ́ míì torí ẹ̀rín ẹ̀yẹ tẹ́ ẹ máa ń rìn gan lórí program yìí gan ìyẹn gan ọ̀tọ̀ ní lọ́tọ̀ àti gbogbo àwọn bí ẹ ṣe yànnà náà a lérò pé a nígbàgbọ́ pé tá a bá pè ní lọ́jọ́ míì pé ẹ máa dá wa lóhùn then kẹ́ ẹ tún fi nọ́mbà yín ẹ fi sí ojú agbágbé ẹ ṣeun púpọ̀ bàbá. ẹ ṣe púpọ̀ my goal is that tí bá ti padà dé Nàìjíríà èmi fẹ́ ní ẹ̀ka tí mo ti lè ṣe irú iṣẹ́ tí mo ń ṣe níbi that's my long term. phone number wọn nìyẹn lójú agbágbé +12 +1 okay yeah 204-963-9169 so. okay wọ́n lè pe ilé tó bá pè tèmi màá líǹkì wọn up torí mo rí i pé nọ́mbà tèmi ló wà bẹ́ẹ̀ +1204-515-9622 tẹ́ bá pè máa líǹkì yín up pẹ̀lú wọn. that is yeah. ẹ láǹfààní láti pè through WhatsApp. tó ẹ ṣeun púpọ̀ bàbá ṣùgbọ́n ṣé kì í ṣe èyí tí àwọn èèyàn máa pè yín tẹ́ ẹ̀ ní gbé call àbí tí wọ́n bá message ń pẹ́ ẹ̀ ní reply wọn padà. on any issue tẹ́ bá pè mí èmi á dáhùn àbí tí bá ń sùn lọ́wọ́ àbí tí mo ní àwọn àlejò lọ́dọ̀ mi tí ó dẹ̀ yẹ kí mo wà ní meeting iṣẹ́ mi ó involve lot of meetings I do meet white meet black whatever kind of. ẹ ṣeun púpọ̀ bàbá a dúpẹ́ lọ́wọ́ yín. olóòtú àgbà àti ẹ̀gbàgbé ká béèrè pé ibo ni wọ́n ti wá ní ilẹ̀ Áfíríkà ní ilẹ̀ Yorùbá. ọmọ ìmẹ̀sí ilé mi Ọ̀ṣun state. ìmẹ̀sí ilé lọ́ṣun tó ọmọ Yorùbá náà ni gbogbo alamá kéré òkò délé àdéhùn jù báyìí lọ lónìí ẹ̀yin èèyàn wa over to you ìyá wa ní Canada kẹ́ bá wa palẹ̀ mọ́ ètò kí a máa dágbére fún mi. olóòtú a ti parí ẹ ṣé ẹ̀yin èèyàn wa ojú wa ò ní rí bí bá ṣe ń wọnú ọ̀sẹ̀ tuntun lọ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa àmú wá fẹ́ gbà wá ní ìmọ̀ràn pé nínú ọ̀sẹ̀ yìí o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ má yẹ ká ṣe jura wa bọ̀ ẹ má yẹ ká ṣe jura wa lọ torí gbogbo wa one way or the other we made a mistake gbogbo wa la ti ṣàṣìṣe a dẹ̀ ti ṣe nìyẹn a tún ti tẹ̀síwájú ẹ jẹ́ ká wo iwájú tá à ń lọ yẹn ibẹ̀ ni ká dojúkọ ẹ má jẹ́ kí àṣìṣe àná tá a ti ṣe ẹ má yẹ kó wà fẹ́ ti iwájú tá à ń lọ ẹ má wo ẹ̀yìn wò mọ́ ẹ kọjú síwájú ẹ jẹ́ ká wo nǹkan tí à ń ṣe ẹ̀yin obìnrin àwa obìnrin ẹ jọ̀ọ́ ètò yìí kàn wá àwa náà lè ṣe ìṣọ́ránsì tiwa fúnra ara wa láì ṣe pé a ṣe pẹ̀lú ọkọ a lè ṣe pẹ̀lú ọkọ a tún lè ṣe tiwa gedegbe ẹ jọ̀ọ́ ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ yẹ ká máa lo ọpọlọ ẹ ṣe tó bá tún dọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ màá tún wá àwọn àlejò tí mo mọ̀ pé wọ́n ní àǹfààní láti ṣe fún wa màá tún gbé wọn wá ẹ ṣé gan ó dìgbà kan náà. Toronto, Toronto, ìjìnlẹ̀ ètò tó bá mú sí bẹ́ẹ̀ni aráàlú ó tún ti dé ọmọ ìyá Adojutofo ó tún ti dé.
lórí